Ago jẹ́ gẹ́gẹ́ nínú tó àwọn ní ọ̀bọ̀lá yíò fún olùgbò tó àwọn ní ọ̀bọ̀lá fàyẹ̀ ní ọ̀chẹ́ àmì ní mẹ́gẹ́ ìjẹ́ ni mẹ́gẹ́ ní ṣe ní ìyákẹ́ lébínẹ̀lẹ̀ ẹ̀fọn ọgbẹ̀rí ẹ̀ dáwọn ẹgbẹ́ ṣe fún yẹ ọgbẹ̀ àmẹ́dáṣí náà náà nínú àgbò ní àmàgbò ẹ̀ jẹ́mẹ̀ ní àmẹ́wúlá kóòtù ọgbẹ̀ jẹ́mẹ̀ ní mẹ́gẹ́ ìbínyàkẹ́ ìkẹyàkẹ́ bí ẹlẹ́fọn ọgbẹ̀ ṣe yẹnyẹnyẹ lójà mẹ́gẹ́ Fani one year what incubation one market to be live economics before oba one for this media is one door oba in a cafe eko oba ni introduce oni ni plan kene ni mega mas ona me ni mi chwa gbe ni fani o fani le magic gari ni ini ni yes Florence actually Florence the can be taken or the shan can now o fani money che no ready for head of public affairs actually abusia kwa ofe majam ulani nita amekeja imaba money che actually Thomas Bruno the chief executive for operations money thank you actually Benjamin Bills Papa the shan got all what Fani mwato ni ishana wafane moni yo leti moni yo wababie iche le macho eyo leti mo mani ya kudo Prudential bank wafanto tena tip yes oyo wafane nínú ìgbẹ́ṣẹ̀ pẹ̀lú mọ́ dájá méjì àmẹ́jọ yìí àfótó àfràdájá níbi kẹ́kẹ́rẹ́ ní fún àkàrà lẹ́nà tí protocol lẹ́yà traditional council wọ́n yẹ leadership retired na justice na yàlẹ́ amua ajé amua mrs lẹ́jí wọ chief of staff bẹ́ẹ̀ni mo ní mi bẹ́ẹ̀ wọ́n yẹ wọ ambassador park alote lẹ́ẹ̀dí head of protocol Manye alágbèjánu tó ẹ̀ kẹwọ́ pàpọ̀ sọ́fọ́ lẹ́ẹ̀fíńdà protocol team ẹ̀ ní àmẹ́kọ́ ọ̀gbẹ̀jánu tó ẹ̀ mímọ́ ní ìwọ̀n náà chọ́ọ̀mì captain ní gbogbo ìsẹ̀yìn mọ̀nkátà níbi ejò ẹ̀nà gan asàfàṣẹ onípa wọ́n yẹ asàfàṣẹ mi wọ́n yẹ bí ẹni àmì ìbò ní mẹ́rin yẹ bí ẹ̀ ní ahẹ́rẹ́nú méjì etẹ́nu Abola Manye paramount chief of Abola traditional camp area lẹ́nà di na state àtòfòjẹ́ wọ́chẹ́ àṣìgbẹ̀tẹ̀ ní àgbẹ̀tẹ̀ òtíntọ́ méjì èèyàn St. Manye lẹ́nà di gan state mankralo àmì lẹ́nà di sẹ́nọ̀tà lọ́kẹ́ hàn Manye yàrá àhìn gbẹ̀jànà tó ní àtòwọ̀fẹ́ lẹ́nà di sẹ́nọ̀tà lọ́kẹ́ wọ́chẹ́ His Royal Majesty Boni King Takite Ochulunji Enyono Manye, the President of the Ghana Traditional Council. Bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ nàkà ní ìgbà ìjìnlẹ̀ lẹ́sẹ̀ yẹn nínú akẹ́yẹ ní tí. Wọ́n ní wọ́n bá wọ́n ní wọ́n ní abẹ́fẹ́ wọ́n lé akẹ́ wọ́n máa ń yẹ èsì wọ̀
wala kasani wo kinuni sa wo fani wonye sort drinks no sort ke wonye chinal yes chinal prima wonye no perfume ni wo ba ya wo champion de ani share wo ni ma ni aka yimi je de no ishe yimi na me ba ishe wo be yimi je ke ami bo ami tu nu ka wo ni ishe bi ni na be wo de o na ga yo December 26 Reeby ni safi de la fi o patro ale bi o ti immediate abo mi achi wa ni ti immediate ehele ke tashi we wo be ke je January ke ba fin be a to realize pe ji àwọn to ichi ti ajina àwọn dani ibabala ke sani agbele book of condolence oni mami book ke wo yin Manye ni lo aba mo fe wa sign book of condolence na ba yin wo ni amke wo afo nanga ya afo wo be ada fito ati ni mo me ni na bomba o Manye ni lo kenken ke ni ba wo ni ami me chala ni ati aba àwọn be me na she Prudential bank ni nyimbo ye be me ne nyeba ni ga ke na traditional translator ke amam gadan ye fin no o be ni me biane je da ke be e fon ni obi e no ke je mi se le fon ko pra be bi ni me je ni she ke ni me ke na me fin mo fe mo yo wala mi mo fe mo ye ojuba o be ni me biane je ni da ke be ye ni ye yo sami okay wala ke wo fi wo ile tu because as I know what to for here for NBA channel is signed book of Condolence. Yo challenge. Okay, before I proceed there, one call what you better. Because then what about the day? What all the ability better. Let's say there over. Can't be said. But jano to ni me ke function ti ajina àwọn ni cheme mo je ake on the 15th le ni le ni wo yo ni bi ni wa elimo aba fi ga state e ba fi ki ke ko gbogbo efe loko ko kan mo efe yala mo efe party o mo efe wedding wa lo mo efe o loko ni ba ni yalo wa ba mami ke je 23 October ye nyone no mi be abu yala ni na konchile ni o wa yin mi na o chile ni awun ke ho e abodi imiji abo ni dani ibaya imiji abo mi be jano to e ka shiji be ke 24 October be ji ba nu ke ya be sani mo fe mo na ni ajibo no ya ke oni meke na meke yemi ni ti abo mi fe ba yin na kan no mi no esani mo fe mu na ni ajibo no on 26 October abanga mu shop ife ni yoga ni cho akebe me ni ma mi alo aye jira ye ma mi apart from obake offices ni ajuma ni jumo eje mi chi jala ja no ke me ni feel anko business ke ni bi ele mo fe mo ba no store bi eten ni ne stores na ba na ni we go le me ni me na ba ji mi pe di the pharmacies
many feel mobile money banks ke eya adesan amno mi no mele awaji abe ni agbene dani mo mo ba ya bo mi ni di ho ke je me ba no ke ya hun mo fe mo na ni ba ji bo no ni mo fo ba ko ya ke ya ke na kan bi ami mi mo ba ya ni meji abo ni me abo ya ke no ni me fo ji na ko be ada future ba ya ni mi am bi ami e ken be jan to ni fe eno ho ba abaye shi ja so mo ye the most holy trinity maybe be gbawo ke wa da ni mo shi ke ye mu se shani e ababa ta she bi e fi oko ni ni me ape me ni baba ni ameba na le ke ni aba na me ke ni ke ye mu se ke ya enoju ke awon ele kusumi koko me elu me le wo chi ni mata ke na kon chi le ni fin ka shi bi ni o chi le ba hu wo be janu to ni yo o na gan yala fi mu biji no ni ichi mu ni shi akedo mo wo ni wa ke wo le ba ni ko na fi ko ni ke ni office se be no fi kai mo nuku ke hani ko na fi ko ni no ni na ke ne ke ni yala be janu to chi dani ho ba she ino so ha awa fi chi da so mu fun ke kai mo ke chi da so mo wo ha le bi ni cheme ba trashi suffer awake asafu sport ni yoga nefe ke jam sport ni yoga dangu nefe ya baba na ma wan mo tu ne ke ntumo ne dani ho le abayi kusun sani onu le mo lo ye tu ni usmo ni o ba ko e jam tu we le mo ba ko ma bi fe ke ba ko oni mo fe mo abayi efun be jam tu e o da si wo ke wo ne le wo pa han ke mo fe no ti no iwa oni ni ke ya oni ko ni ona fi oni pe ga ni ka se fe ni na bo ni yo yo ti ani okay yo jami go to mo foundation ni ya tesi ni ko hole on ke bi ese wa ba ke ni no fiano ni sana sa do pero ni me gane se na ke ma ti director ye lo ko te ni ba ke ni me le gbe ka si ke do ko be ni ba ke ni me le agbeli group of Condolence ye me go ni e ke ni o si ke do ko ni ba ke ni me ke si wo o ya le me ya ke yala na wa fe yala mi ko ni chi o mo fe mo ko yan ye yala mi wa le no ni gbe ma ti director ba ke ni me ali ba ha me shi Io c'avevo. Poi guarda, io c'avevo che ne vi bani, anche i panzo, e via voi, ultimo fiore, che ha via la ultimo banana fiore, io che sono, at the right time, I look at the that all the other things that we couldn't one when we are free or near what apart from even your care back you back but support because me in more and more in Bana we let them the shot is more extra okay so like me have support can be a share okay put up here by me can be a share or probably no mi dama bene beni me ko ni ebi ni gene o ni me ngwa wi fi ko ni ashibele ni alo to ti to se ada lo fi to ni ga ke ba iba ni ga ba ni ba ga ni ga ba fe ni an no channel Thank you, Prudential Managing Director. The associate is when I'm at you, I'm at your member. Therefore, well,
watch that place. But you mean again, because when you have for the sugar, you won't get honey, you cancel it. Yes, what I'm in for, yeah, what I'm in for. Being a candidate, and the other Reeby, money say about a poor Reeby, in your you bani atule. One kind of one make sure Bọ́dé ní ìgbà bẹ́ẹ̀ ni ìjẹ́ náà àfihàn àtẹ̀tẹ̀ gbogbo ní mọ́ mi ní àfúnní àwọn ìfẹ́ fọ́ ẹ̀ bẹ́ẹ̀ bí ṣe náà dàmú wọ gàsí ìtẹ́ ìpẹ́ mi. Yàrá ṣe àmẹ́dé àbúrò official bank Bí ìgbà bá official bank. Ya na dinge umando yalani. Wana hana amani wana mechi moto. Bedime ni gabe isa ni jana na ni boje uba. Ana ye no fe mo. Ni gabe sa ni ana ye no fe mo mi na de Prudential bank. On pa ba le bank ba bi wa le so ni wa ba de. So somebody ga be there. Yeah. If I mean, she by me, Nika, Yemuno, ni do Isaki, Niji, the paramount chief of Otublo home traditional area, Lenoji Abakuma Hini, the hand state there, Ebafita or he. Nígbà ẹgbẹ̀rẹ̀ kẹ́jì ní ó gbogbo ìrìn mọ̀dún ní ó jáwé díẹ̀ ní àdíṣẹ́ ẹ̀wọ̀ yẹmọ̀ àdí akẹ́ nímí ẹgbẹ̀rẹ̀ kẹ́jì ní ó gbogbo ìrìn mọ̀dún ẹ̀wọ̀ ló ẹ̀fẹ́ tààlù ọ̀nàdúgbò ní àníkẹ́yẹ àwọ̀ òjì àmì. Ní ó jáwé wọ́n fàánà àdíṣẹ́ ní ìdí àkẹ́ wọ́n dà yẹ́sì ẹ̀wọ̀ ní ẹ̀dí wọ̀ ìmọ̀fíàndé ìgbẹ̀wọ̀ ni fane ene ya kesi o wole be na fi o ke bi ese o ba fi o be jan be immediate o ga se ya ga do cha me de be immediate wa twa ti mo bo na fi ko ni ka sign book of condolence eta na ya ni leadership ba fata hi ke mi o jami asafa cho chami ni wo ne mi mo fata ke wonye me ni o bi afada ja èmi kò ní wá vitamin ní kẹ àyà ẹni nínú níjí ètẹ̀rùn abúlé àmàjẹ kò ní wá sign book of condolence dání ọba àfihàn rẹ ní méjì ẹ̀bá tó àṣìdá àbúrò àbí kò ní káàdì náà sign àká kẹ wá àṣàǹfò ní àgbọ̀ rẹ. àkáàbò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni mẹ́. Tra wọ́n yà bìlọ̀ jíwò fún òbí tra wọ́n yà bìlọ̀ tẹ̀mẹ̀ ní ìwádùn yẹmi ní ìwádùn yóò wà ní ti àjọ ìfẹ́ ní náà yẹ àwọn mi ààyè ni ke wo ya la bi se nyina fi ni ke ni ka abu tra mani abla ya chem kan bi so
Thank you very much. Okay.